Efcc ya bo Àkúrẹ́, wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn oní-POS ọgọ́rin. Bí ọgọ́rin àwọn oní-POS ní àjọ tó ń gbógun ti ìwà àbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè yìí Efcc fi páńpẹ́ òfin gbé nílùú Àkúrẹ́ nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí. Àwọn oní-POS ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ báǹkì kan láti máa ra owó lọ́wọ́ wọn tí wọ́n sì ń tà lọ́wọ́n gegere fáwọn aráàlú. Ọ̀pọ̀ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá yìí lọ́wọ́ tẹ̀ lágbègbè ọjà ọba nígboro Àkúrẹ́ níjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ àti ọba ilé níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Àwọn òṣìṣẹ́ Efcc yìí la gbọ́ pé wọ́n ń díbọ́n bí ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ àwọn oní-POS tí wọ́n dọ́dọ̀ wọn tí wọ́n sì ń fi páńpẹ́ òfin gbé èyíkéyìí nínú wọn tó bá béèrè owó gegere lórí owó tó fẹ́ fún àwọn èèyàn. Ọ̀pọ̀ àwọn tí wọ́n mú ọ̀hún ni wọ́n ń béèrè ibi tí wọ́n ti rí owó tí wọ́n ń tà fáwọn oníbàárà lọ́wọ́n. Lẹ́yìn èyí ni wọn yóò sì tún fipá mú onítọ̀hún láti mú wọn dé ọ̀dọ̀ ẹni tó ń fún wọn lówó tí wọ́n ń fi síta. Ohun táwọn oní-POS yòókù gbọ́ rèé tí olúkúlùkù wọn fi tilẹ̀kùn ṣọ́ọ̀bù wọn nítorí ìbẹ̀rù àwọn Efcc. Olúṣèyẹ Ìyíáde ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.